gbalẹ̀ mọ́ wa lọ́wọ́ àwọn kan ní irọ́ máa ká ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ ká máa sùn ká máa jí sórí ìgbà tó bá gbalẹ̀ mọ́ wa lọ́wọ́ bàbá kí tó yẹ ní ẹ máa kọ́ gbalẹ̀ mọ́ wa lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ understand ṣé wọn náà rí ilẹ̀ tí wọn látòkè látòrí òfurufú táwa yìí ṣé wọn náà rí that is their own land. Koiki Media bringing the world closer to your doorsteps. Ilẹ̀ England eléyìí o sórí omi ní gbogbo ibi tó ń wò yẹn gbogbo ibi tó ń wò yìí ti cloud and cover yìí ilẹ̀ tí wọ́n nìyẹn o ò lè pagiri wọnú UK nísìn orí omi wọ́n protected orí air wọ́n protected àwọn aníkà wà ní Nàìjíríà tí kò wà protected so who is fooling who and this is the reason why orí títì ni owó yẹn o títì ni gbogbo mi tó ń wò yẹn sọrí ràn sọrí ẹ jẹ́ káwa náà gbọ́dọ̀ wálẹ̀ o so cloud yẹn pọ̀ gan Koiki Media as we're getting closer into London so àti fẹ́ dé Heathrow airport báyìí so a few minutes away ṣé kí láwọn fi ṣorí táwa náà fi ṣorí but kò sẹ́ni kankan tó máa ṣe fún wa àwa la máa ṣe fúnra wa la máa mú development wá fáwọn èèyàn wa so and that is the only way forward. Britain sọrí bó ṣe lọ fámú ilẹ̀ wọn lówó yẹn o ilẹ̀ wọn àwọn protected àwọn ọmọ wọn gbádùn economy wọn ṣiṣẹ́ wọ́n wá sọ pé kí Nàìjíríà kó ṣe exist ìwọ náà wọ́n accept it. This is the time to say enough is enough ká béèrè fún right wa.
sí Heathrow, London. Koiki Media, bringing the world closer to your doorsteps.